ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers mi lọ́tún lọ́sì. Àdúpẹ́ ní ọwọ́ yín. Mashola Gist TV dúpẹ́ o fún gbogbo support yín àti gbogbo faithfulness yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè ọba láàánú á bá mi ṣàánú fún gbogbo yín o. Gbogbo nǹkan tí ẹ bá ń dáwọ́lé á máa yọrí sí rere. Èní ni 5th of July 2025. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí, happy birthday to you, long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé, ìbùkún, ayọ̀, àlàáfíà ní ọdún yìí ló máa jẹ́ fún yín àti gbogbo etí ó bá tún bọ̀ tẹ́ máa lò láyé. Ibi tá a sọ gist wa dé lánàá, ó ní lórí gbogbo nǹkan tí bàbá wa dá lára, bàbá Wẹ̀rìn ńlá, kábíyèsí Awólẹ́forí adé o. Wọ́n fún Dr. Elizabeth, wọ́n fún wọn ní Equity ní Diagnosis Hospital. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni a gbọ́ wípé wọ́n fún wọn ní share nínú ẹ̀. A dẹ̀ tún gbọ́ gbogbo nǹkan tí wọ́n ṣe àti ọ̀rọ̀ tí wọ́n sọ nípa queen wọn, Queen Naomi, the only queen tí wọ́n fi ọkàn wọn fún. Ẹ̀yin èèyàn lé, èyí tá a tún wá gbọ́ yìí tún lágbára o. Bàbá Wẹ̀rìn ńlá wọ́n ti rí gbogbo àwọn ṣíṣe wa gbogbo ìtàn pátápátá. A gbọ́ pé wọ́n dé adé táìtù tuntun fún Tádéníkáwò. Wọ́n ní táìtù tán fún yìí, wọ́n ní in fact wọ́n ní ṣe ni ó jẹ́ táìtù tó jẹ́ pé wọn ò rírú ẹ̀ rí ní gbogbo Ilé-Ifẹ̀. Pé ohun àrà ó ní bàbá Wẹ̀rìn ńlá ni wọ́n dá lára. Ṣẹ́yìn náà rí bí kábíyèsí àti Tádéníkáwò, Prince Tádéníkáwò ṣe jọra wọn. Mo dìídì gbé picture yẹn sẹ́gbẹ̀ẹ́ ara wọn ni. Ọmọ ọmọ tí ẹkùn bá bí ẹkùn ní òòjọ́. Ó ní ọ̀rọ̀ Prince Tádéníkáwò àti bàbá Wẹ̀rìn ńlá. Ṣé ló dàbí ẹni pé bàbá Wẹ̀rìn ńlá pọ̀ Tádéníkáwò lẹ́nu báyìí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní oyè yìí, wọ́n ní wọ́n fi dá Tádéníkáwò lọ́lá nítorí inú bàbá Wẹ̀rìn ńlá ń dùn sí Tádéníkáwò. Inú bàbá Wẹ̀rìn ńlá ń dùn sí Queen Naomi ní gbogbo ìgbà. Nítorí ẹ̀ ni wọ́n fi oyè yìí ni wọ́n fi dá Tádéníkáwò lọ́lá. Wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n fún ní táìtù yìí, wọ́n ní àwọn ṣíṣe wa gbogbo yìí wọ́n ń bínú wípé ṣebí wọ́n ti fún ní táìtù kan tẹ́lẹ̀. Wípé kí wá ló dé tó tún yẹ pé wọ́n tún fún ní táìtù míì. Ẹ̀yin èèyàn lé. Èyí tá a tún wá gbọ́, wọ́n ní àǹtí wa, ìkan nínú àwọn àǹtí wa yìí, wọ́n ló lọ sí show kan. Ẹ mọ̀ pé wọ́n máa ń lọ sí event outside the palace. Wọ́n nígbà tó máa dé event yìí, wọ́n ní ẹ dẹ̀ mọ̀ pé tó bá ti kọ́kọ́ dé event kò kí ń jáde inú ọkọ̀ ẹ̀ ló máa ń jókòó sí. Nígbà tán bá announce ló tó máa wọlé. Wọ́n ní bó ṣe wá di pé ó fẹ́ wọlé báyìí, wọ́n ní báwọn ọkùnrin bíi mẹ́ta kan bó ṣe tẹ̀lé nìyí tó ń gbọ́ tí kan ń sọ fún ara wọn pé show nìyẹn. Wọ́n ní bó ṣe gbọ́ báyìí pé show nìyẹn tó dẹ̀ rí pé wọ́n ń tẹ̀lé, ó ní bó ṣe kó slippers ẹ̀ nìyẹn tó bẹ̀rẹ̀ sí í mérè lọ. Wọ́n ní in fact gan, wọ́n ní bàtà kan tiẹ̀ tún yọbọ́. Wọ́n ló ń sáré, wọ́n ní security bodyguard tó ń tẹ̀lé ní kí ló dé tó ń sáré. Wọ́n ní kò tiẹ̀ dá security guard lóhùn. Eventually ọ̀rọ̀ yìí ṣàlù síta. Nígbà tí wọ́n máa ṣèwádìí náà rí pé ọmọ bàbá tó pa ẹ́ tí ó bribe, wọ́n ní ọmọ bàbá ẹ̀ ni ó wà after ẹ̀ tó ń lé kiri. Wọ́n ní nítorí ọmọ bàbá ẹ̀ ní tí ò bá ń ṣe pé òun ló lọ kówó fún bàbá òun, pé bàbá òun ò ní kú. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé. Nǹkan tá a tún wá gbọ́ òun ni lórí ọ̀rọ̀ bí Queen Naomi ṣe ń lọ fún
àwọn Christian retreat tán máa ń lọ. Wọ́n ní wọ́n tún ń lọ ìkan ní UK. Wọ́n ní bí àǹtí wa ìkan nínú wọn bó ṣe gbọ́ pé wọ́n ń lọ sí UK báyìí, wọ́n ló bá ní òun fẹ́ tẹ̀lé Queen Naomi àti Tadenikawo travel torí wọ́n ní bàbá wéré ńlá ti ní àwọn máa gbé private jet àwọn sílẹ̀ fún Queen Naomi. Wọ́n ló bá lòun náà máa tẹ̀lé wọn. Wọ́n ní bàbá wéré ńlá ní láyéláyé kò lè tẹ̀lé ọmọ àwọn o. Wípé kó lọ book first class plane tó máa gbé lọ. Wọ́n ló ní òun fẹ́ ní time láti fi bẹ Queen Naomi, láti fi make up gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin àwọn àti Queen Naomi. Kábíyèsí ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pé kò lè tẹ̀lé ọmọ àwọn. Nǹkan tí a dẹ̀ wá ń gbọ́ òun ni wípé ó ń bẹ kábíyèsí pé kí kábíyèsí kí wọ́n dáríjì òun. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín pé nǹkan tó yẹ kó ṣe, tó yẹ kó fi bẹ kábíyèsí ritual, wọ́n ní bàbá wéré ńlá, wọ́n ní wọn ò sí nílé, wọ́n ní ṣe ni wọ́n travel. Wọ́n ní ó dẹ̀ ti rè pé wọ́n máa gba sacrifice yẹn ni nítorí gbogbo àwọn nǹkan tí ó ń ṣe nínú ààfin. Bí a dẹ̀ tún ṣe gbọ́, wọ́n ní ó bá lọ bá bàbá wéré ńlá pé òun mọ̀ pé bàbá wéré ńlá wọn ò ní time fún òun. Òun ti bẹ̀ wọ́n kó jẹ́ kó ń tẹ̀lé Queen Naomi travel so that àwọn á lè bára àwọn sọ̀rọ̀, wọ́n á lè bẹ Queen Naomi. Bàbá wéré ńlá wọ́n yarí fóun. Ẹni tó bá dẹ̀ ti lọ òun ò ní padà wá mọ́ láíláí wá sínú palace òun àtọmọ. Wọ́n ní bàbá wéré ńlá ò tiẹ̀ fún lésì kankan. Wọ́n ní ṣe ni bàbá wéré ńlá kàn rọra dìde. Wọ́n dẹ̀ wọ chamber wọn lọ nítorí kábíyèsí ti mọ irú àwọn èèyàn tí àwọn sisi wa gbogbo yìí tán jẹ́. Wọ́n ti mọ̀ pé kò sí ṣíṣe kò sáì ṣe. Wọ́n á wá nǹkan kan láti sọ ni. Ẹ̀yin èèyàn lé. Bí a ṣe gbọ́, a mà tún gbọ́ nǹkan àrà. Wọ́n ní àṣé àwọn sisi wa gbogbo yìí, wọ́n náà ṣe wọ́n ti fọ́ọ̀mù ìgbìmọ̀ kan. Èyí tó ń jẹ́ ìgbìmọ̀ àwẹ̀yẹ ọba. Mi ò tiẹ̀ mọ̀ pé irú nǹkan báyẹn tún ń ṣẹlẹ̀. Wọ́n ní àwọn èèyàn ńláńlá náà wà ńbẹ̀. Wọ́n náà wá fọ́ọ̀mù ìgbìmọ̀ yìí láti máa dojú ìjà kọ Queen Naomi. Wọ́n ní ìgbà tí wọ́n kọ́kọ́ fọ́ọ̀mù ìgbìmọ̀, àwọn èèyàn ń join, àwọn èèyàn gidi, àwọn èèyàn jàǹkànjàǹkàn. Wọ́n rò pé bóyá ìgbìmọ̀ tán fẹ́ ṣe yìí wípé ó máa mú nǹkan rere jáde. Later ni wọ́n wá rí pé ìgbìmọ̀ yẹn ó wà fún kán máa fight Queen Naomi ni. Wọ́n ní bí gbogbo wọn ṣe rọra ń yẹsẹ̀ nìyẹn. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní nítorí bàbá wéré ńlá fẹ́ gbàṣẹ lọ́wọ́ àwọn olórí yìí. Wọ́n ní wọ́n wá expect káwọn tán jọ wà ní ìgbìmọ̀ yìí kán máa dojú ìjà kọ Queen Naomi àti kábíyèsí. Wọ́n ní ṣùgbọ́n pàbó ni gbogbo ẹ̀ já sí. Wọ́n ní pàbó ló já sí. Wípé nítorí nǹkan tí bàbá wéré ńlá sọ yẹn kò sí ẹni tó lè yí padà tó bá jẹ́ nǹkan tí kábíyèsí fẹ́ nìyẹn. Àwọn wá fẹ́ kí àwọn ìgbìmọ̀ yìí kán máa bá kábíyèsí, kán máa bá wọn jà. Kán máa dojú ìjà kọ kábíyèsí. Ṣùgbọ́n wọn ò mọ̀ wípé Ọlọ́run Elédùmarè ọba láàánú, ó tú àṣírí wọn síta. Ó tú àṣírí wọn fáráyé gbọ́. Wọ́n gbé ìgbésẹ̀ gan débi pé wọ́n ní ṣe ni èèyàn kan ó wọ inú shrine, ó wọ inú ibẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ lórí ọ̀rọ̀ kí wọ́n má bàa gba àṣẹ yìí lọ́wọ́ wọn náà ni. Èmi ti mọ̀ pé wọ́n máa fẹ́ try, ṣùgbọ́n wọ́n á try ni. Wọn ò lè rí ṣe nítorí pé Ọlọ́run ti ṣe èyí tán. Kò sí nǹkan téèyàn lè fà tí Ọlọ́run bá ti fi àṣẹ sí ọ̀rọ̀ èèyàn. Kò sí nǹkan tó lè fà ó tó lè já sí rere. Gbogbo nǹkan tẹ́ni yẹn bá ń fà báyìí pàbó ló máa já sí. Nítorí pé Ọlọ́run mọ̀ pé Queen Naomi wà lórí òótọ́ ẹ̀.
nǹkan tí àwa yìí ta fi dúró ti Queen Naomi nìyẹn. Orí òótọ́ ni ọmọbìnrin yìí wà, kò lọ gbọ́kọ lọ́kọ. Kábíyèsí, wọ́n fẹ́ níṣu lọ́kà ni wọ́n dẹ̀ bá ń lé. Kábíyèsí ò ní ìyàwó kankan gbà tí wọ́n fẹ́ Queen Naomi. Gbogbo àwọn ìyàwó tán fẹ́ tẹ́lẹ̀ wọ́n ti lọ. Ẹni ẹlẹ́ni wà nínú ilé ọkọ ẹ̀, ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí í wá lẹ́yọ kọ̀ọ̀kan, wá lẹ́yọ kọ̀ọ̀kan, wá lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ ń ṣe àlè bàbá wẹrin ńlá. Ẹ wá di àlè tán, ẹlẹ́ẹ̀ tún fẹ́ dolórí. Ẹ wá fẹ́ ṣí ẹni ẹlẹ́ni nídìí, ẹ fẹ́ lé kúrò nílé ọkọ ẹ̀. Ṣó dáa bẹ́ẹ̀? Kò tún wá rí ti yín rò. Ẹ tún wá ní rárá o, kò ní padà sínú ààfin. Ṣọ́lọ́run ni yín ni. Ọlọ́run gan kò fẹ́rù ìwà báyìí. Ẹ wá ń jà, ẹ wá fẹ́ sọ ìjà yìí, ẹ fẹ́ sọ di spiritual battle. Ipe rárá sẹ́, gbogbo nǹkan tẹ́ bá nílẹ̀ máa fi jà. Ẹ lè fi gbogbo nǹkan tẹ́ ní jà, ṣùgbọ́n ẹ lè kojú ìjà sí Ọlọ́run ọba. Ìtorí ẹ̀ ni Queen Naomi fi dìrọ̀ mọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Tí wọ́n dìrọ̀ mọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tọ́lọ́run dẹ̀ ń gbèjà wọn jà. Ọlọ́run ló ń ja ìjà yìí o, kì í ṣe ènìyàn. Gbogbo ọ̀nà ni wọ́n fẹ́ fi kọjú ẹ̀yìn kábíyèsí sí Queen Naomi. Ṣùgbọ́n gbogbo èdè yìí, gbogbo ẹ̀ ti já. Gbogbo èdè yìí ti já. Ọlọ́run ti ṣẹ́gun. Ọlọ́run ti ṣẹ́gun. Ogun tí Ọlọ́run dẹ̀ ti ṣẹ́ kò lè gbérí mọ́. So gbogbo àwọn nǹkan tá a gbọ́ ní ẹ̀yìn èèyàn lé. Allegedly ni gbogbo àwọn nǹkan tá a gbọ́ wá torchlight ní o. Ìbá bàbá wẹrin ńlá gbé inú ààfin o. Ẹ̀yin èèyàn, mo tún máa pe àwọn tí a mú fún prize giveaway. Ẹ jọ̀ọ́ tí ẹ bá gbórúkọ yín, ẹ email mi. Àwọn tí mo rí tán email mi, màá add orúkọ wọn. Màá add ẹ̀ mọ́ àwọn 40 tá a ti mú. Ó mean pé àmúyànjú 40 lọ nìyẹn. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi. Máṣọ́lá ni orúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ. Fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì, à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa. Ẹ jẹ́ kí a pe orúkọ àwọn tí a mú fún prize giveaway. Mrs. Ọlátóyìn Ìdòwú, Mrs. Alabi Asama, Mrs. Olúwaṣeun Òní, Julie Okunola, Mrs. Fèyíṣayọ̀ Olúwagbádéhàn, Anita Sarah Ìbéèrè, Alágbe Fatima Àkànkẹ́, ẹnìkeje Mrs. Abisoye Ògúnbánjọ, ẹnìkẹjọ Mary Ògúnadé, ẹnìkẹsàn-án Mrs. Elizabeth Olúfowówá, ẹnìkẹwàá Fúnmi Abítóyè, màmá mi tó dáa, mo kí yín o, màmá mi Grace Adélékè, ẹnìkọkànlá Mrs. Fọláróyà, Mr. Àpọ́sà Michael, ẹnìkẹtàlá Mr. Ronto, Mrs. Elizabeth Tọ́, 14 person Nikki Weliko, 14 person Folly Lisa, 15 person Atfotaso, 16 person Mr. Farah Sami, 16 person Mr. Faremelville, 18 person Elizabeth Rowe, 19 Mary Adeshola, 20 Mrs. Nike Gbadamosi, 21 Mrs. Alero Mark, 22 person Mr. Wedi Oke, 22 Alex Masani, 23 Mr. Ali Kamila, 24 Mr. Deji Sanwo-Olu, 25 Mr. Ayọ̀ Májẹ̀kódùnmí, Mr. Nuru Olúwaṣánní, Mr. Dauda Ọbalẹ́ndé, Mrs. Atiko Olúwaṣọlá, 34 Gloria Adams, 36 Mrs. Moji Bakari, 37 Mrs. Dunima Sanwo-Olu, 38 Mrs. Mary Adeoye, 39 Mrs. Bisi Adeolu, 40 Mr. Gòkè Adeleke, Fọláṣadé Ògèdèǹgbé àti Ayọ̀ David ni àwọn orúkọ míì tí mo tún rí gbà.
Ẹ̀yin èèyàn ilé tẹ́ bá gbórúkọ yín tó dẹ̀ jẹ́ pé a mú yín fún prize giveaway, ẹ send account number yín sí masholagistv@gmail.com. Again, masholagistv@gmail.com. Ọlọ́run á máa ran gbogbo wa lọ́wọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. God bless you all. Happy Friday to you all. Share, like and subscribe. Gbogbo ẹ̀yin Mùsùlùmí mo kí yín. Ẹ kú ọjọ́ Jímọ̀ o. Àdúrà wa gbà o. Mashola Gist TV love you all.